fẹ̀sọ̀ ṣe fẹ̀sọ̀ jayé rọra ṣe àtúbọ̀tán láyé tó bá fi síwájú àtúnfi sẹ́yìn dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú láṣẹ ní kó rọra ṣe bó ṣe rè wá bá Abosede fẹ̀sọ̀ ṣe fẹ̀sọ̀ jayé rọra ṣe àtúbọ̀tán láyé tó bá fi síwájú àtúnfi sẹ́yìn dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú láṣẹ ní kó rọra ṣe bó ṣe rè wá bá. tá bá fọwọ́ ra òyì dandan ni kó kọ́ni lójú bá a kọ́ni tá ò tún ra ẹnìkan. I will use what I have to get what I want. Tára bàbá jẹ́ tán tálára ló má dáhùn. Ìwà rere ló yọmọlúwàbí o. Ṣe jẹ́jẹ́ torí táyé bá já kò ṣe é sọ. Abosede fẹ̀sọ̀ ṣe fẹ̀sọ̀ jayé rọra ṣe àtúbọ̀tán láyé tó bá fi síwájú àtúnfi sẹ́yìn dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú láṣẹ ní kó rọra ṣe bó ṣe rè wá bá. ṣèbí wọn la ní kéèyàn kà òun gbé gbá náà bí kiri ò bá rúkan kùnà kó tó gbómìíràn sẹ́nu ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀pá ọ̀tọ̀ọ̀tọ̀ là ń jẹ̀múmú tá a bá bí ni ṣèbó yẹ ká túnra ẹni bí. ojú wa yẹjú kó o máa yẹ o. Feel this song, the song you play today, the song I need tomorrow. Just put the music on. Play this song, I wanna feel this song. The song you play today, the song I need tomorrow. Just put the music on. Hey, Mr. DJ, put it on replay. Hey, Mr. DJ, don't stop the music. Hey, Mr. DJ, put it on replay. Hey, Mr. DJ, don't stop, yeah. 'Cause I love this song. Play this song you play today. This song I need tomorrow. Just put the music on. 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 Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀kẹ̀rẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó kó má ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Ìbàdí ìlẹ̀kẹ̀ kó má gbọ̀n bí ṣẹ̀ṣẹ̀. Ìbèbè ìlẹ̀kẹ̀ ó kó má ṣẹ̀ bí ṣẹ̀ṣẹ̀. Body bounce like ball felele. Let it down. Torí ìwọ ọmọ yìí tí mi ò bá tiẹ̀ tán iná inú yàrá yìí ìmọ́lẹ̀ ara ẹ̀ lásán àfi bí ìtàtùpà. ẹ wò máa bá yín ṣeré àyà yín ajá. irọ́ ló fi yẹn pa ọ́. máa lùlù yín ẹ̀rù abáyín. sórí bí mo ṣe tó yìí kékeré lábẹ́rẹ́ tèmi kiri àmọ́ kò ṣe mímọ̀ fún adìyẹ tiẹ̀. ẹ wo
lẹ́gẹ́lẹ́gẹ́ tèmi can destroy. kò sí ohun tó jọ sórí ọ̀rẹ́ tó wà sálẹ̀ ẹ̀yọ́ kan nù yín tó kù yẹn wọ́n náà kó wá darapọ̀ mọ́ wa àròkè kájọ ṣeré. ẹ wo kí ló ń ṣe yín èmi nìkan bí mo ṣe wà níbí báyìí ẹ tí ì lè dá èmi nìkan mú ká má wàá sọ tọ̀rẹ́ mi yẹn. tèmi nìkan bá dágbà yín mú bọ lásán ká má sọ àwa méjèèjì. sórí mo fẹ́ kó yí ẹ bí mo ṣe wà yìí 2 sàn 3 sàn even 10 sàn táwọn máa ń ṣe nìyẹn bá mi wá ọ̀nà jẹ́ kó wà darapọ̀ mọ́ wa. ọ̀rẹ́ mi yẹn náà máa dẹrùn. kò dẹrùn ìwọ náà jẹ́ kó dókè mi ìgbà yẹn lẹ́yìn méjì máa mọ̀ pé anyways tó bá jẹ́ nǹkan tẹ́ fẹ́ nìyẹn a jẹ́ pé bí oyin ó máa dọ́bù nìyẹn. èèwọ̀ senator ní Federal Republic bí o bá wò kó wọ́n ṣe nǹkan ti fún wa wáyé kó o possible ìwọ ṣáà gbé wa sókè jẹ́ kó dára mọ́ wa. ok ẹ bá ti sọ bẹ́ẹ̀ a wá láti wá bá yín ṣeré náà. yéè ẹ gbà. ọmọ rẹ bù. baby. She, dúnú ọ̀rẹ́ ẹ tí ó wà sálẹ̀ yẹn kọ́. ó wà ń talẹ̀. lókàdé alpha ṣé wà náà jà. kò sí kankan mo kàn wá ṣiṣẹ́ kan ní orí ayé báyìí ni mo wà ládùúgbò ẹ báyìí mo dẹ̀ pé mi nífẹ̀ẹ́ rìn alẹ́ bóyá mo kàn lè tún sọ́dọ̀ ẹ̀ ṣá. Oshé, I trust you. That's my fire. Nǹkan tí mo rò ní pé bí akínkọ́ parí first half pẹ̀lú iná kì í ṣe wá parí lọ́ba ń sàlẹ̀. No. Ó gbọ́n pa mi ni. Màá tẹ̀ ẹ́ sọ́tún, màá tẹ̀ ẹ́ sósì, màá gbá síwájú, màá gbá sẹ́yìn, màá gbá gbogbo ẹ̀ pa. Really? Honestly, ó wọ́n orúkọ náà pè mí ni. Mo ń jẹ́ ìpín, mo tún ń jẹ́ karahun. Ẹ sure. Too sure. Ṣé mi yín gbé ṣá? Torí èmi nìkan gan tó láti ṣu yín rúgudu láti handle yín. Honestly, pé ọ̀rẹ́ yẹn wá kó náà wá join wa. Ṣé ẹ lè sanwó ẹ̀? Name your price. Okay, ẹ jẹ́ kí n pè. Sorry. Hello? Hello bọ́sẹ̀. What's up? Honourable tí mo wà pẹ̀lú ẹ̀ ń sìn, ó sọ fún mi pé òun lè jẹ̀gbìn, á tún jẹ karahun pẹ̀lú ẹ̀, má bọ̀ lókè. So ọmọ ajẹ̀gbín jẹ́ karahun làwọn. Well, client wà lọ́dọ̀ mi, so. Mo ti ní client. Yeah. Shit. Okay, no wahala, má bẹ̀ sọ later. Okay then. Thanks. Yeah. Later. Ó náà ti ní client. Oh no now. Méjì too sure ni mo fẹ́ ṣeré ṣo tútù wá. Kí ló máa ń ṣe yín? Èmi ní gbogbo mo lè ṣiṣẹ́ èèyàn mẹ́ta. Nema ni mi máa nẹ́ẹ̀tì yín ni. Ẹ ṣe ìfarabalẹ̀. Ẹ farabalẹ̀. Èmi gan mo lè ṣiṣẹ́ èèyàn mẹ́ta. Lọ́kùn lè ṣe máa náà.
Afaleke. Kí ló ń ṣẹlẹ̀ mo ti wà around. Okay, o ti wá sálẹ̀. Ẹjọ́ fún mi ṣẹ́jú kan máa dé nsìn. Oh, okay. Káàdì. Mo kọjá ibà rẹ̀ lójú. Ṣé o kó àlejò mi? Sábẹ́ lélẹ̀. Bébì kan lónìí. Ogbóbìnrin wá bí ni. So, nǹkan tó fa nìyẹn. Bọ́ sọ fún mi pé o máa gbóbìnrin wá bí. Báyọ̀dé ó yẹ kó ti yé ẹ̀ náà. Àwọn bá ṣe ń ṣe kinní yẹn. Also, àná ibi tí mo wà lánàá yẹn. Ṣé ló tún kún mú mi báyìí? Kí ni mo lè ṣe o? Kò ń ṣe kí ni ẹgbẹ́ alágo. Àkànjọ ìwà náà ni pé àsìlè pàdé mi náà. Ta lóbìnrin tó gbé wá bí báyìí? Ṣé o mọ̀ ṣá? Girlfriend rẹ̀ kàn wà tí mo mọ̀ ṣá. Ó wà náà. Orúkọ ilé ìyá Ṣadé Abosede. Abosede ló wà báyìí. Ọgbọ́n yóò jẹ́ rọra. Ó jẹ́ rọra. Kò sí wọn lágọ́ tó ṣẹlẹ̀ náà. Mo tún bá a lọ. Ṣé màá ṣáwà ní guest room. Ok, bẹ́ẹ̀ kó tó lọ. Fún ìṣẹ́jú kan pé kó ní wàá mí tẹ̀. Kayode. Hello. Hi. How are you? I'm fine. My name is Kayode. Abosede. Nice to meet you. Pleasure. Say you enjoy our interaction. Yeah. It's alright. Just chill out, okay? Thank you. Shadi baby. Baby. So feel at home. Yeah. Sorry. I need to call my friend. Bag me. Tí mo gbé wá láti school. Aṣọ tí ma fi change láàrin la wà nínú ẹ̀. Mi ò dẹ̀ ní kọ card. Card. Have you a card? No problem now. I can use my phone. Oh, thank you. And then Saisha. Okay. Just use the phone. Sorry. Thank you. Yeah. Hello? Jennifer. Jọ̀ọ́ bá mi sọ fún driver yẹn pé kó bá mi gbé bag mi wá sí ibi tí mo wà. Ṣé mi rè yẹn gbé onígboyà ló ká mi ní kàtẹ́kù tó wá fún mi ní owó òṣì tó gbówó ra mi lé mi lọ́wọ́ máa kọ́ lẹ́kọ̀ọ́ àtàwọn ọkùnrin tó máa ń ṣe bíi tiẹ̀ máa kọ́ wọn ní ẹ̀kọ́ tí kò ní gbàgbé láyéláyé ìwọ ni mo wá lè fi kọ́ lẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn tó wà lórí yìí o tí n bá gbé mọ́tò yìí wọ́n máa tètè ká mi aago yìí kò lè fún mi nínú owó tí mo fẹ́ fóònù ó tún ní password mi ò mọ password wo ọpẹ́ o ẹrù rẹ o 18 karat eré ló máa yàtà àga. Abosede. Yes. Ṣó ti yá ẹni? Ó ti pẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi náà ti lọ. Ìgbà tí mo jí sí mo rí miss call rẹpẹtẹ lórí fóònù mi. So mo ní choice mo láti tètè lọ bá wọn. Kí mọ̀ pé ilẹ̀ ti mọ́tò yẹn gan pàápàá. Okay. Tó bá rí bẹ́ẹ̀ jẹ́ kí èmi náà lọ freshen up ńgbà yẹn. Bóyá àdé máa bá mi ní fìdí rúùmù yẹn. Mọ̀ pé ilẹ̀ ti mọ́tò yẹn. Oh God. Àwọn gẹ̀ẹ́sì ti já mi lẹ̀. Mo ti fọ́n bò ó. Eruwa wá wọ́pọ̀ ayọ̀ eruwa méjì eruwa last bus eruwa wọlé lẹ́yìn ẹ̀dúró yẹn méjì gbogbo yẹn méjì ó
Èrúwà ẹ wá wọlé èrúwà. Èrúwà méjì orí méjì ọ̀sẹ̀ mẹ́rin èrúwà ẹ wá wọlé ká máa lọ èrúwà. Ọ̀pọ̀ ayọ̀lé lé èrúwà má bá wọ sọ́lẹ̀ wá wọ ọkọ̀ gáràjì ayọ̀. Èrúwà. Stupid man. Idiot. Ọ̀pọ̀ ayọ̀lé lé èrúwà má bá wọ sọ́lẹ̀ wá wọ ọkọ̀ gáràjì ayọ̀. Èrúwà. Àwọn ilé iṣẹ́ kí àjọ kan jẹ́ ká lọ. Time ti lọ. Dẹ́rẹ́bà ọkọ̀ yìí jà kan já lọ náà. Hello? Ibi tí mo kó gbogbo nǹkan tí mo bọ́ lánàá sí yẹn, gbogbo ẹ̀ ni mo bá ń bẹ̀ mi ò bá chain mi bẹ̀, ṣé o mistakenly mú chain yẹn ṣá? Ṣé ibi tí báwo? Mi mú chain náà, kí bá fi chain ẹ̀ sí. Mo fi síbà chain wristwatch, mo gbogbo nǹkan tó kù ni mo bá ń bẹ̀, mi ò rí chain mi. Kò bẹ́tà kó wá dáadáa. Gbogbo ẹ̀ ni mo ti wò náà, chain yẹn gangan ni mi ò rí. Sọ̀rọ̀ calm down, understand? Ṣùgbọ́n wo bíbẹ̀ ẹ̀ dáadáa, wo gbogbo wájú ibi tó kó sí yẹn, wàá rí chain ẹ̀ ń bẹ̀ náà, ó dàbí chain ẹ̀ ṣe. Ọ̀ṣẹ́ ọmọdé ni mí ni, ṣáàbò ni mí ni, mo ní gbogbo nǹkan tó kù ni mo bá ń bíbà, mi ò rí chain yẹn. And that chain is very important to me. How are the court? Máa gbé padà sí. Ọ̀rọ̀ pẹ̀lú padà kọ chain máa kàn bíbà ká sort out man. Gbogbo nǹkan tó kù ni mo bá ń bíbà yìí náà, chain yẹn nìkan ni mi ò bá. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Ok, mi mọ̀. Gbogbo nǹkan tó kù ni mo bá ń bíbà yìí náà. Olú wàhálà òde yóò ṣe. Àwọn ọkọ̀ gáràjì ayọ̀. Hello, boss. Yes. Jọ̀ọ́ tó lọ lọ́hùn. Ṣé nígbà tó ń lọ láwọ̀ yìí, ṣé o ṣe mi sí láti mú ṣe ìrọ̀lẹ́? Ìgbà tí mo wá rí nǹkan ló wá ṣèyí eléèlú. Owó ẹni ṣe ni wà pẹ̀lú pendant. Kí ló tó máa mú chain tí ò kì í ṣe tiẹ̀? Ìwà òrùlé nìyẹn. Ó ṣo fẹ́ gbọ́, ó wà lọ́wọ́ mi. Catch me if you can. I should catch you if I can. Deal. Hey! Kí ló sọ? Bọ̀. Hello? Kí ló ṣẹlẹ̀? Kọ́lé, kò tí bá bẹ́ ṣe ní kìí ṣe. Àti ṣe ni, àti pendant fún ìjẹ́ ti. Ó yà wò. Náà mo tún pẹ́ sí fún ìtukù. Ó ń ṣe èrè ni. Is she crazy? Wá, kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Ó ṣe máa mú chain tí ò kì í ṣe tiẹ̀. Kí ni ìtumọ̀ yẹn? Já wa lọlé. Ilé báwo ní sùúrù jọ, má bàa lọ sílé o. Ó tẹ́ kí n ṣàlàyé fún níbi táwa yìí, understand? Mi ìṣòrí gẹ̀ mi mọ̀ rí from anywhere. Jọ dẹ́rẹ́bà kí ló ń dá wa dúró báyìí torí Ọlọ́run? Ṣáà ní kúrò ń bíbá ẹ mọ́ ni. Ẹ ní sùúrù, ẹ ṣáà report film manifesto, ẹ ní sùúrù èèyàn kan ló kù. Ṣẹ́yìn tí korúkọ yín. Kí lẹ fẹ́ forúkọ mi ṣe? Ẹ fẹ́ forúkọ mi gbowó ní báǹkì ni. Ẹgbẹ́ ṣe kẹ́kẹ́ ká lọ jà ẹ̀kọ́ ń dáyàn dúró. Ẹ̀kọ́ ń dáyàn dúró ni. Èèyàn kan ló kù látàárọ̀ tàbí jókòó ń bíbá yìí. Èrúwà èèyàn kan ló kù. Just one night stand mo fi ṣe. Lékè, o mọ lé girlfriend ẹ. Mo lé. Aṣẹ́wó lè gbé wá nílé mi. Ọ̀rẹ́ ni mi àti ẹ̀ náà. Ọ̀rẹ́ ni mi àti ẹ̀. Anigi ṣùgbọ́n ibi tí mo wà lánàá yẹn. Ilé tí a wà òtútù ti pọ̀ jù. Mo kàn pé kékeré ni mo lè ṣe. Mo kàn fi warm body mi. Kí ni gbogbo eléyìí náà? Kí ni ìtumọ̀ eléyìí náà? It's not good for me. Safety tèmi ní matter. Wọ́n mú aṣẹ́wó mu wá nílé mi. Aṣẹ́wó lè jalè. Òun ló ti jí tèmi yẹn. Lékè, let me tell you something. Ó dàbí pé o mọ bí chain yẹn ṣe importance mi tó. Bọ́lá fẹ́ wá sí báyìí. Wá. Ṣé bó fi fóònù mi pèèyàn kan lálẹ́ àná tó lọ́rẹ̀ òun? Yeah, that's true. Just try number. Let me check. We are get it through. Okay, this is the number. Hello, good morning. Ọ̀rẹ́ Bọ́sẹ̀ ó fi fóònù yìí pè ẹ́ lálẹ́ àná. Oh, that's true. Ṣé wàá okay?
Oh good. Ẹjọ́ torí Ọlọ́run ó ṣe nǹkan kan tó terrible bí báyìí ó mú chain tí ò kì í ṣe tiẹ̀. ọwọ́ ó máa ń ní nǹkan tó jọ dàpọ̀ tó fi mú chain yìí o abẹ́sà kẹpẹ kẹlẹ́ ojú láàrin ara yín ṣe sí gbọ́. Ó pa fóònù ẹ̀ ń sìn. ti pa fóònù ẹ̀. And we need to get her. ẹ bá fẹ́ gbé chain yìí ẹ lọ sí school lọ́la ẹ lọ sí school lọ́la ẹ bá dé school lọ́la ẹ máa lè gba chain yìí lọ́wọ́ ẹ̀. Oh, okay, please. Dr. Olorun, in case Taba to get number to my phone, please. We'll be coming to Yoruba right away. Go do seven. Baby, somebody! So she be open. On Bashawo. Very fun. Can you imagine? Cheap here now. Hello. Jennifer, ìwọ ló jẹ́ kí ọ̀rọ̀ bọ́sẹ̀ máa jẹ́ lójú. Mo mọ nǹkan tó ń ṣe ṣe pé number 2 ni ó ń jẹ́ kó flex mọ́zọ̀ ẹ̀ inú ẹ̀ ń dùn pé number 2 kò mọ̀ pé kì í ṣe everywhere ló yẹ kí ẹ̀ ti máa wà dọ̀tí. Ṣé mo nǹkan tó máa ṣe fún ó ti máa ń ṣe ti pẹ́ but this time around máa treat fuck up. Exactly. Orin pọ́nlọ̀ tẹ̀lé yọ wá kánítìn àwọn senators honourable yẹn ló lọ mú kọ́ bí mo fẹ́ ṣe yí wà nìyẹn. Jennifer máa pàdánù máa waste ẹ̀ bí ẹran ọdún. Owó ọ̀tẹ̀. Kó try ẹ̀ imagine bébí ẹ̀ tiẹ̀ ní kò ní anything tó ń fi yàn ṣe ó kò máa ṣe rubbish ni. Ẹ̀yin babes ó ga ẹ mọ̀ pé ẹ̀yin ṣàyẹ̀ fóònù gan ẹ wá já èmi ilẹ̀ ṣó dáa wàá yẹ kẹ́mi nìkan máa dábọ̀ ní campus kó dáa o. Bọ́sẹ̀ wá ń bí. Èwo la rí gbọ́ kí ló ṣe. Kí ló ṣe mú chain oní chain? Wọ́n ti pè ẹ́. Wọ́n ṣe ní máa pè mí. Wọ́n àti wọ́n fi fóònù tí wọ́n pè mí. Bàtọ́ bẹ́ẹ̀ kọ́ pé mo ṣe máa fi fóònù wọn pè mí. Ìwà àtijú ló wù yẹn ó lè jẹ ní. Tí wọ́n á mú chain wọn ìwọ mọ̀ kan tó wà láàrin wa ní kí ló kàn ẹ́ bẹ́ẹ̀. Àbọ̀bọ́sẹ̀ ò máa ní tìjú. Wàláhì ọjọ́ tó ń pè tìjú ò sí nílé. Ó travel. Imagine wo Ọlọ́run ló ti èyí ẹ tó ká ní pé chain àwọn senators ẹ̀ lè gbogbo wá ti máa roast ní kirikiri kò rẹ̀ sí bá bálábà bá ẹni tó lè bẹ̀rẹ̀ tí máa bá àwọn chief yẹn sọ̀rọ̀. wọ́n ọ́ láyé láyé ẹ̀rọ bàbí sọ̀rọ̀ ẹ̀ mọ́ jọ máa ṣe kí ni. tí bá sọ bẹ́ẹ̀ kan ní nǹkan tí ò bá tiẹ̀ wà láàrin yín tí ó gbọ́dọ̀ jalè ní tí ó gbọ́dọ̀ ju chain ni. èmi lè bá sọ̀rọ̀ báyìí ẹ ti gbàgbé lèmi Abọ́sẹ̀dé. chain kí ló dé. ẹ jọ ẹ bá rẹ̀ ń sọ̀rọ̀ orúkọ ẹ̀ ń sì ní Bọ́sẹ̀ olè Bọ́sẹ̀ àbí chain. Sisi I don't like that mi ò lẹ́kẹ̀ẹ́ rẹ kí n sọ ọ̀rẹ́ olè ọ̀rẹ́ wa kọ́ ni. èmi ò ṣọ̀rẹ́ olè kì í ṣọ̀rẹ́ mi. Pé kò jalè ni ó jalè ni náà. Ó ní Abọ́sẹ̀ wá jíjẹ́ wọn ṣe fẹ́ kú fún mi. ó kú fún mi náà kú fún ẹni tí wọ́n tẹ́mi náà ti kàrí sí náà. Èmi tẹ́ bá ti di your major life yìí lọ tẹ́ bá ti jẹ́ bọ́ máa pariwo kí ló dé. Please just go. ojú ẹ̀gbọ́n tó tún bá yín dá sọ̀rọ̀ Ṣojú tù wá. Ebola bọ̀m̀bọ̀ mẹ́rin. Imagine àwọn olè ìwọ ló ọ̀rẹ́ lè wọ́n fẹ́ẹ́ lè fẹ́ káwọn òṣì yìí tẹ́lẹ̀ mi jáde lára mo sọ fún ẹ̀ náà orí gbogbo rubbish tó ń fi yíyàn lára. Imagine tètè fún mi lẹ́dìk. Exactly. tó bá fi síwájú a tún fi sí dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú ká ṣe ní kó rí rẹ ṣe bó ṣe rè wá gbà. Sísí mi jọ fowó ra jẹ́ kí n rẹ jọ. dandan ni kó kàn ní lójú. Ẹ kọ́lẹ̀. Kọ́lẹ̀. Ẹ jọ̀ọ́ kí ni mo lè ṣe fún yín sà? Ẹ jọ̀ọ́ ẹnìkan lábẹ́ ìràngbà yìí. Ta ni ẹ? Abọ́sẹ̀dé ni wọ́n ń pè é. Kí ni sọ́ọ̀nì mi? Mi ì really mọ sọ́ọ̀nì mọ́ ẹ̀ bẹ̀t Abọ́sẹ̀dé ló pè rẹ̀. Course wo ló ń ṣe? Kò tí mo kàn mọ́ pẹ̀lú pé ó wà bọ́sì kò fi bẹ́ẹ̀ ga ó dẹ̀ light díẹ̀. Bí gbogbo ọgbà yìí ṣe tó yìí, Abọ́sẹ̀dé tó wà bí oṣù díẹ̀. Well, maybe calorie fi sí. Ẹ máa ṣe báyìí. Jẹ́ ká lọ báyìí bóyá a tún máa rẹ́ lómi. Ọ̀rẹ́ báwo ẹni kí ló ń béèrè lọ́wọ́ ẹ̀. Kò yé mi, wọ́n láwọn wá Abọ́sẹ̀dé kan, wọ́n mọ that side, wọ́n mọ course tó ń ṣe, wọ́n mọ anything about her. Ṣé ọlọ́pàá ni wọ́n ni? Kò yé mi o. Kò sọ pé kọ́ lọ bá VC. Mo ti sọ fún un. Mo ti ká ló jàre.
Oye mi fún. Lẹ́kẹ̀, ó ti rẹ̀ mí. Ó ṣe máa sọ pé rẹ̀ kí la ṣe tó rẹ̀. Ó ti rẹ̀ mí, ó ti ṣú mi. Kò lè rẹ̀. Ó ti rẹ̀ mí. Ọ̀rọ̀ tó sọ yẹn dẹ̀ ń dùn mí ṣá. Ok, má bínú. O mọ bí mo yẹ cherish chain yẹn náà. Má bínú, má bínú, má bínú. Àwa àwọn òkú bàbá ti lè wá rí òun náà máa wà. Excuse me. Má bínú. Wow, you smell really nice, you know. Thank you. Are you wearing Controversial by Smith? Oh yes, perfume tí mo lò nìyẹn. Wow, you know, I really like the perfume. In fact, mo ti ń wá tipẹ́ omi orí. Ah, thank you very much. Ṣé. Anyway, take care. Hello. Sorry. Joe, I need assistance. À ń wá èèyàn kan ni. Abosede lórúkọ ẹ̀. Bosse. What year? What department? I think ó dà pé final year ló wà. Final year. Bosse. Okay, let me describe a little about. Ó positive, ó like profession. Ó dẹ̀ tún ní ọ̀rẹ́ kan, wọ́n pe orúkọ ẹ̀ ní Títí. Oh, Titi, right. Sorry, I'm not sure I know the person you're talking about. Are you sure? Hello. Ó dàbí pé lady yẹn mọ̀ kó fẹ́ sọ fún wa ni. Torí bó ṣe dárúkọ ọ̀rẹ́ yẹn, ó ní oh. Alpha, ṣé dẹ̀ ti bọ́ta? Bọ́ta ń bọ̀. Orí gbogbo àtàdúró báyìí táwọn èèyàn jókòó káàkiri òun béèrè lọ́nà gbéṣó bọ́ta. Ó lè bọ́ta ká jókòó ń bíbá. Àwọn ọlọ́gbà wà nílé wọn tí ì ṣetán àti lọ. Oh my God. Ó mà ní God o. Honestly, abẹ́ẹ̀rẹ̀. But èmi jẹ́ kó yẹ ṣá o wípé the only person tó lè máa jẹ iṣẹ́ tèmi Abọ́sẹ̀dé nínú ọgbà yìí ni Professor Adérìnlóyè. Tí mo sọ fún báyìí tó gbórúkọ yìí ó ya fẹ́rẹ́gẹ ni tó fẹsẹ̀ fẹ́ tó gbà fọ́gà ẹ̀. Ọmọ òun ò ní fẹ́ kú kò ní try. Ṣùgbọ́n mo ti jẹ́ kó yé o ọjọ́ kó yẹ tó bá tún fi irú ìlọkulọ̀ bẹ́ẹ̀ yẹn lọ mí tó bá tún bá mi try rubbish yẹn máa treat fọkàn pẹ̀ ni. Sori ibi tá a dé yẹn mo fẹ́ kó dúró ń bẹ̀. Ẹ kúkú mọ̀ mi. Gbogbo ọ̀dà àwọn àmọ̀tìgbà tó ń sọ sori treat fọkàn pẹ̀ yẹn mi láìkẹ́ kò sí bó ṣe máa fa wàhálà ó ń padà bọ̀ lórí tébù mi ó dẹ̀ máa fẹ́ ta méjì ni kò tí yẹ nísìn so kò stop ẹ̀ then more so mo fẹ́ sọ fẹ́ tẹ́lẹ̀ tí yóò bá ń dàgbọ́ máa ń yógun jà ní. Ó yẹ kó ti gbogbo wa pátá ìsílẹ̀ láti jọ yìí look at you you are now a big girl. Ẹ̀yin náà bá sọ̀rọ̀ kó yára ẹ̀ ń break. Oh my God láti àwọn aṣọ aṣọ ìlẹ́rọ ìta kí ló dé náà ẹ máa ti bí ìbádúró ọjọ́ padà wà mọ́ láì gbogbo ṣìtì gẹ́ẹ̀ yìí a máa wọ bọ́tà nígbà ìsinsìn. Létà ń jáde ó wà pé mo lédi tó wà ń bẹ́ àbí tí mo bá sáyẹn lé ni màá sáyẹn lọ́la. Oh shit! Ẹ̀rọ kó ti máa sọ fún yín kó ti máa sọ fún yín. Ok, ẹ̀rọ kó tà sọ wà lólè ní gbogbo ìwòye náà tó work out. Àǹtí ẹ ṣáàbà mi bá wọn sọ̀rọ̀ ẹjọ́ ẹ mọ̀ pé ẹ̀yin nìkan ni mo rí nínú ọgbà yìí because tí mo bá rí mọ́ nínú school someone tí wọ́n máa threaten bọ́ yín threaten mi tẹ́lẹ̀ ni. Look here, o ní láti rí mi. Okay? Whether I'm here or not, you don't have a problem and you shouldn't have any problem. All you need to do is do the necessary things that is required of you. Kàwé ẹ̀ tó bá kàwé tó mọ nǹkan tó yẹ kó mọ̀. No lecturer needs to disturb you, no. Ṣùgbọ́n. Excuse me. Oh. How are you? Ṣó ti gbọ́? Okay, máa rí yín later. All right then. Okay. Tí bá dẹ̀ ti rẹ́ ní fọkọ̀ máa jẹ́ kẹ́ mọ̀. Kò sí wàhálà. All right, ṣe. Hello, sorry. How are you? Hello. Mo mọ̀ pé I was surprised láti rí wa, right? Looks like you guys are trailing me. Yeah, don't be. Àti wá káàkiri. There's something to sọ nígbà tá a pàdé. Yes, pé o ti ń wá perfume yẹn pé o rí. And I just feel like èmi yìí ní like two nílé. I have one in my car and I have one at home. So mo kàn feel pé well, there's love in sharing, you know. I can part with one. Nítorí ẹni mo ṣe mú ilé wá fún ẹ. You can have it. Wow. It's okay. It's yours now, take it. I don't know what to say, honestly. Yeah.
I quite appreciate that. You're welcome. You're welcome. Ẹ ṣé gan ni. Sorry. Má rò pé torí pé mo fún ẹ ní perfume. But torí Ọlọ́run ọba ni mo fi bẹ̀. I beg you in the name of God. Mo mọ̀ dájúdájú wípé o mẹ́ta ń wá yẹn. And I just want you to help us. See, let me tell you the reason why we're looking for her. Kò ṣe kó ṣẹ̀wà. Kò jẹ́ dáràn. Okay? Sorry, chain kan wà tó wà very dear to me. Ó wá mistakenly mú chain yẹn. In fact, ó dá mi lójú pé òun náà máa wo bó ṣe máa get to àkókò lè máa mọ̀. You understand? So chain yẹn la kàn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. Please, I beg you in the name of God. Kó jẹ́ ká mọ̀ bí tó wà. Nǹkan tá a ṣe fẹ́ rí nìyẹn kò sí nǹkan mi. Please. I don't know. No, see, the problem is this. What you guys are asking me to do is quite difficult because nǹkan tí mo fẹ́ ṣe lẹ́fẹ̀ẹ́ kí n ṣe yìí, man. Please, help us, please. Look, the truth is, to be sincere, I know her. Yeah, mi ò ní parọ́. We were roommates nígbà tá a wà ní year 1. But Bọ́sẹ̀ ṣe nǹkan tó dùn mí gan fún mi. Because nítorí Bọ́sẹ̀ lọ ṣe pa ẹni tí mo fẹ́ fẹ́. That's true. And up till now, mi ò sí lẹ́ni tí mo fẹ́ fẹ́. So ever since then, at the part ways, I vowed not to ever have anything to do with her again. Never ever. Hey, please, baby Joe. Show you nǹkan tó sọ sí now. Bad news ni. I understand tí kò dé kẹ́ máa gbọ́. But má wò torí ẹ jọ̀ọ́. Kò wo ti wàhálà tá ti ṣe. Please, for God's sake. Jọ̀ọ́, whatever tó bá fẹ́, name it. Tó bá jówó náà ni. Pay you up, please. Okay. Thank you. So, kí lẹ fẹ́ gangan sìn? A kò fẹ́ mọ ibi tó wà. Àwọn lélẹ́yìn ara àbò ni wọ́n òun náà ti wà. Kí ló tó fi kọlẹ̀? Ẹ wo ohun tí ń jàre àwọn unknown calls yẹn mi ò láìké máa gbé ẹ ṣáàmù. Abosede unknown number. Dúró wà pẹ̀lú mi nìyẹn o, bí wàá dé unknown call. Jẹ́wọ́. Prof ò bẹ̀rẹ̀. Prof ò bẹ̀rẹ̀. Ara rẹ̀ ti gbóná jù. Èwo ni àwọn rival ẹ̀ ń sìn? Gbogbo ònìkan ló ń náwó mi náà. Èwo ni. Wọ́n tún ti ń pè é gbé wọn yẹn gbé kọ́ọ̀lù ẹ̀. Well. Yes, hello. Hello. Ta ni? Ta ló fẹ́ kán fàájì mọ́ mi lẹ́sẹ̀? Èmi ni o. Èmi ni Ọlọ́run ló ń jẹ́ mi ni. Ta ni yín ẹja gbọ́ ìrànwọ́ Ọlọ́run mo lè ṣe fún yín? Ẹwà wùn mí. Ẹ gbà mí. Eégún déèyàn. Ẹwà wùn mí. Ṣé tinú campus àbí tìlú bòmí? Ẹwà wùn mí mélòó ló mọ̀ nínú campus yìí? Ó dáa o. Ṣé pé ìwọ ṣì ní nọ́mbà tèmi látijọ́ tá ti wà nínú ọgbà yìí? O ṣì ní nọ́mbà mi. Kí ló mean? Ewúrọ̀ mi ò lóun ò bá gùntàn ṣe náà. Àgùntàn yẹn ló ń jẹ́ kó yé mi wípé ìyá òun ò bí dúdú. Ìwọ ló ta sí mi mọ́ náà. Ìyẹn náà nice, mo ti gbọ́. Ìrànlọ́wọ́ mo wá lè ṣe fún ẹ báyìí. Anyway, all that is in the past now because mo kò feel pé àti ṣe tán sìn and gbogbo grudges àtijọ́ ní láti year 1 títí tá fi parí final year. Káyé ra ká dé sort it out, you know, everybody tó lọ sí labour market. So. Well, ẹ wà bí wo ó paná fàájì mọ́ mi lára ń bí tí mo wà yìí. Mo wà pẹ̀lú my one and only prof. Ṣó mọ̀ ó dẹ̀ mọ̀ pé èyí ni last day wa mo wá ṣe send forth fún love mi. Ó dẹ̀ mọ̀ pé tí má ti wà pẹ̀lú wọn mi wọ́n ti fẹ́ disturbance. Tọ́lọ́ bá la máa pàdé lọ́jọ́ iwájú fine. Tí ò bá dẹ̀ ṣe fine but mo ṣe wà yìí fàájì ń ṣàn mi dẹ̀ lè jẹ́ kí ṣáàyè ẹ̀ so a máa sọ̀rọ̀ later. No problems but mi kò fẹ́ kó mọ̀ wípé ó ti tán nínú tèmi ṣá. Kó take care rẹ̀. Bye. Ṣé thanks for calling. Tani. Kẹ́ẹ̀kan dáadáa kan báyìí ìtajọ ṣe jam bite. She was my roommate then ṣá. Ká parí ìjà a lè pàdé ń jọ wájú àbí nǹkan kan. Ráyè gbogbo ẹ̀yà yàrá.
Abosede, you see, surely then best will tọrọ. Tí ẹ bá ń dàgbà mo sọ fún lẹ́ẹ̀kan máa yọgun jà ní. Try láti settle pẹ̀lú ẹ. Ẹ wo bí ẹ sì lè pàdé. She can be of help to you. Kò tí yé nísìnyí. Mo ti mọ ibi tó wà. Sure. Ẹ jẹ́ kí n mú yẹn. Bébí ìjọ kó tó di pa máa lọ. Pé kò ṣe bébí ọkàn fún mi ìjọ. Ṣé mo lè gba nọ́mbà yẹn? Ṣé yẹn necessary ni? Please, for me necessary gan. Yeah, I need it. All right. Thank you very much. Why ti gbogbo wa máa fi sùn tá máa kọrí síbi kan? Ẹ jẹ́ ká wà unite. Anybody tó bá fuck up ká treat fuck up Ọlọ́yin ta ni níwájú Abọ́sẹ̀dé bọ̀bọ̀ yóò dà ní pé òun mẹ́ni tá à ń sọ yìí àbí ìwọ̀n gbà yìí kan ni gbogbo àjọ wà ní wo ó dà ní pé wọ̀lẹ́ mi méjì gbọ́dọ̀ ṣé ń wò mí yìí ẹ̀mí kan ṣoṣo báyìí ni mo ní. èmi ò dẹ̀ ní ọ̀tún fẹ́ fún mi bí àwọn ní ọ̀tún fẹ́. Forget ṣé ẹ̀gọ́ ṣọ́nà òní. Ó lé ní gbogbo yín lọ́wọ́ o. ó dẹ̀ jẹ́ ká máa lọ gbogbo eléyìí ti sú èmi o tábà dẹ́ rí sáìn lẹ́nu àmà sáìn ẹjọ́ mi. Babe, má bínú jọ. You know, if I didn't sign it today, mo ní right sign it. Mo was seriously busy, understand? John through it alone. Ma lọ sí hostel ma bag. I'll join you, okay? And apart from that, mo ti fẹ́ sọ fún láti ẹ̀kan wo bó ṣe múra nínú ọgbà gbogbo tó calm down. Ǹjẹ́ tí ń gbà fún mi láti joy tẹ́ fi gbà fún mi up to this moment ẹ máa gbà fún mi kanlẹ̀ náà ni ẹ̀rí nǹkan kan ṣe sọ̀rọ̀ mi after all mo ti gba clearance mi kò sí kan tí school authority fẹ́ ṣe fún mi mọ́ mo dẹ̀ ti ń fáṣì nìyẹn so. clearance tó sọ a sì lè gbà padà lọ́wọ́ ẹ. ọ̀lẹ̀lẹ̀ tó bá ti wọnú ẹ̀kan kò lè jáde mọ́ so ká padà sọ̀rọ̀ wa báwo ni sọ̀rọ̀ check tó ló máa kọ fún mi. sórí ti check yẹn ní kékeré ni báyìí sọ́lẹ̀ kan alẹ́ náà tọ́pọ̀ pàdé lálẹ́ máa fi ń check yẹn. after máa pàdé lálẹ́ yẹn cash ni máa gbà. No problem no problem. Gagan. Pardon? Mi baby o. Better. I swear, I still want this girl. Leave her, come along now. You can't leave me. Fimile. Marry. Go see. Okay. I'm sure pé mo reason tá ṣe wá bíbá mi ì fẹ́ kó jẹ́ ká fà wá lára Ọlọ́run mo fi bẹ̀ just bless now. Níbo náà ń gbé lọ kó gentle tó yìí. ṣùgbọ́n abọ́lẹ̀ ní ẹja ìwọ tí bá gbá ojú ẹ. Ọ̀gbẹ́ni wàá gbá ojú ta ni láti wo síbo ní tẹ́lẹ̀tì mi kò jọ. Kí ló ń ṣe ní àwọn kí ló ń ṣe ẹsẹ̀ ṣé mo wá bíbá wá jà ni tíjà ni mo wá jà bí ni mi ò láìkẹ́ o. wo sisi mi kò ní bàjẹ́ fún ẹ o wo torí Ọlọ́run n tó ń dùn ẹnu kò ní bà ẹnu jẹ́ láíláí jọ̀ọ́ sórí chain yẹn ta torí ẹ̀ wá yẹn ó wà díẹ̀ sí mi gan chain yẹn ṣe pàtàkì sí mi gan it's very dear to me. Mr. Man owó tó gbé wáyé lánàá dà. owó kò sún. Kí ló ń. Ọ̀gá ẹ̀yin bá ṣe máa gbé orí ọmọ náà sí o. Máa gbé orí owó wà. O bá ṣe wáyé báyìí àjò. Máa gbé orí ọmọ náà jọ bẹ́ẹ̀. Ẹ wá gbà owó wà.
Tọmọ ilé àwa o. Àwọn ọmọ yọ ní o. Alpha. Alpha. Tó wà ń bẹ̀. Tó bá wù ìkẹ́ pọlọ́pàá. Ẹ tó yẹ wọ̀. Ó wù ìkẹ́ pé OPC. Àwọn ọmọ ń pa ẹ̀. Movement. Yà lọ. Alaye, ẹni yìí tẹ fóònù iṣẹ́, ó tẹ fókè. Yà. Me, I beg you in the name of God. Ọlọ́run bó mú fi bẹ̀ jọ bá mi dá chain yẹn padà. Sórí gbogbo nǹkan kí nǹkan tó bá fẹ́. Mo lè fún ẹ kó fi fún mi chain yẹn padà. Any amount, I don't mind. That chain is very dear to me. I beg you in the name of God. Jọ. Ẹ wọ ọkú, torí tí yín ni o. Tí ìwà yẹn torí tí yín ni ó kí treat fọ́kàn bọ̀bọ̀ yìí ni. Ẹ gbọ́ èrè lẹ́yìn ni. Kí ìwé lè kó máa fi lọ kúrò lọ mi. Ó gbé mi láṣẹ́wó ni. Tó bá ṣe gbé mi láṣẹ́wó, kò mọ̀ kó ṣẹ́wó ní class ni. Kí ló bá gbogbo yẹn kó máa fi lọ kúrò lọ mi. Ó jọ láyín ni o. Ẹ wọ má sọ̀rọ̀ ju ó jẹ̀bi ó dẹ̀ mọ̀ pé òun jẹ̀bi nítorí Ọlọ́run please ibo ni chain yẹn wà. Ṣé mo dúpẹ́. Ó lè lójú òkú. Fílẹ̀ ẹnu bíbí o, fílẹ̀ jọ. Sọ̀rọ̀ boníṣẹ́ ni wà ó lè. Anyway, tí wọ́n fẹ́ gba chain yín, ẹ máa tẹ̀lé mi dé hostel wa ni o. Hostel yín. Bẹ́ẹ̀ni. Máa drive ẹ̀dẹ́ máa tọ́ ẹ̀ sí fún ẹ pàápàá. Kí ṣáà ti rí chain yẹn gbà. Jọ ṣé ká máa lọ sìn. Yẹ kí treat fọ́kàn bọ̀bọ̀ yìí. Ìjọba bínú, má bínú. Ẹ ṣáà jẹ́ a lọ. Abosede fẹ̀sọ̀ ṣe fẹ̀sọ̀ jayé rọra ṣe àtúbọ̀tán láyé tó bá fi síwájú àtúnfi sẹ́yìn dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú. Ee Mr. má tẹ̀lé mi o ẹ̀yin tẹ́ ní chain ẹ jẹ́ ká lọ. Lékè kí ló ṣe bébì náà? Wọ́n ní ṣé ni wa? Ok, mo ti gbọ́. Fẹ̀sọ̀ jayé rọra ṣe àtúbọ̀tán láyé tó bá fi síwájú àtúnfi sẹ́yìn dandan ni rọra ṣe jẹ́jẹ́ láyé gbà ọ́ ìgbẹ̀yìn lójú la ṣe ní kó rọra ṣe bó ṣe rè bó ṣe rè. Ẹ wọlé bọ̀. Ẹ wọlé. Rẹ́rù ń bá yín. No. Well, ibi kékeré tọ́lọ́run jogún fún mi ni. It's a nice place. It's a nice place. But ọjọ́ tó yọ lọ́run chain yẹn ni kò kàn fún mi kó jẹ́ kí n máa lọ please I beg you. Ọ̀rọ̀ chain kékeré nìyẹn tí mi bá ní fún yín mi ní ká máa tẹ̀lé mi bọ̀ ń bí báyìí. Idiot yẹn ni ò tiẹ̀ mọ iye èèyàn. Ṣebí chain náà rè. Relax now. Not so fast. Sherry chain. Mo máa fún yín. But on one condition. Condition? Yeah. Irú condition wo tún ni? Mo ti sọ fún ẹ pé tó bá yẹ pé o fẹ́ owó, I will give it to you. Any amount. Kàn fún mi chain yẹn, let me go. Ṣòwò ṣá. Mi ò fowó yín. Ẹ mọ̀ nǹkan tí mo fẹ́. Kí n tó fún ẹ. You need to have a taste of this. Taste of what? This. No, please, girl. Leave the taste for those who are interested. I'm not interested in the taste. So, Tigbo, to your love, me no interest. Confrontation, you could check him out. Ó dẹ̀ ń gbọ́ òun bó ṣe ń lọ. Ó mọ scores rárá. Tó bá ní chain ẹ̀, wá fẹnu mú bí. Níbo? Níbí.
Hello Ṣadé. Báwo níbo ló wà? Big boss ping mi sí. Wọ́n làwọn fẹ́ treat fuck up àwọn guys kan ní hostel wọ́n ní ká pàdé. Ó yẹ ká pàdé ní base bye. Hello, ẹ wá wù mí. Níbo lẹ wá ń sìn? A wà lóstẹ̀ tí bèbè mú wa wá. Ẹ ṣì wá ń bẹ̀ yẹn. Ṣé ti rí kíní yẹn gbà? Kò tí fún wa o, ìfún gan-an ní kí mi máa tẹ̀lé òun rárá kí n dúró sálẹ̀. Lékè ló tẹ̀ lọ sókè nsìn, kò dẹ̀ tí jáde. Ẹ wò, ó dà pé àwọn girls yẹn wà up to something o. I bet I can fi bẹ̀yẹn lẹ̀ sin. Bí mo ṣe sọ fún yín yẹn, èmi ti sọ ti tèmi o. Yes, I think they are up to something. Girl yẹn máa eat yín o. Tó bá dẹ̀ eat yín, mo ò rí pé ẹ máa lè stand there o. Ẹ ní lè stand there. I bet I can fi bẹ̀yẹn lẹ̀ ní sin. O ṣe. Màá pè padà máa wọlé ṣùgbọ́n. Wo ọ̀gbẹ́ni, ìdọ̀bálẹ̀ ń ṣe wà, ayé lẹ̀san wà. Lékè. Ta nìyẹn? Ta ló ń disturb mi ná? Lékè, ṣé lẹ́yìn orí ìfọ̀ ẹ̀ṣẹ̀ yẹn ni? Farabalẹ̀ mò ń bọ̀, ó ti fẹ́ fún mi. Sọ fún bọ̀bọ̀ yìí, á bẹ́tà kó lọ jókòó síbi tí mo fi sí, or else ẹ̀ ń wẹ́ èṣù. Lékè, we need to leave o. Jẹ́ ká gbọ́dọ̀ time o, Lékè. Wo Káyọ̀dé, máa lọ dúró síbi tí wọ́n fi ẹ́ sí. Nfa tó bá lè dúró síbẹ̀, gbé káàbù kó máa lọ sí kó máa bá ẹ. Lékè kí n máa lọ. Mo ti lè lọ, mo lè dànù jọ fún mi chain. Bí mo ṣe sọ tẹ́lẹ̀, chain ẹ̀ wà ń bì. Attention, touch. Okay. Má bọ̀. Ń pẹ́ ó ń dọṣẹ́. Ọ̀gbẹ́ni gbé fóònù lẹ̀ kó wá ṣe nǹkan tó fẹ́ ṣe. Ok, mo ti gbọ́ màá ṣe. Ìyá ọjọ́ ń lọ. Ṣebí kí n ti ṣe ni? Oh, good boy.
Wọlé. Wọlé. Ọ̀yá, bọ́ sílẹ̀. Ó fọ́gbọ̀. Kí ló ṣe? Wọlé. Wọlé. Ìbọn. Wọlé, wọlé, o gbọ́dọ̀. Lábọ́lẹ̀. Ó sáré lọ. Ó múlẹ̀ dúkú làwọn tó ní àbí. Ó fẹ́ fò ní. Àfọwọ́dà ló sì nà. Ìwọ gbọ́ ọ sáré. Kí ló ṣe? Ó yá ilẹ̀. Wọ́n ní kò kúnlẹ̀. Kí ló ṣe? Ìwọ sá lọ sí ìlú. Ó lè fọ́ bọ́dà náà. Ó yá ọ̀sán. Dàgbàsókè. Okay, ó yá dàgbàsókè. Ọ̀sán. Kò gbọ́ English ni. Bẹ́ẹ̀ náà ẹ̀ fò gba bí tẹ́lẹ̀ àti. Ó yá. Ọ̀gbẹ́ni. Forward march. Òṣèré lè kò gbóyìnbó báyìí fún ẹ. Àwọn tó ní ọmọ àjọ rẹ̀. Ọlọ́pàá ẹ̀jẹ̀ ní sùúrù náà ẹ̀jẹ̀ halẹ̀ àwọn gọ́nà àwọn ṣútà ṣe fẹ́ parí. Ó dà police station gọ́nà ń gbé lọ. Madam ẹ farabalẹ̀ Wakam police station ni a mú lọ. Wakam police station. Lẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Ìwọ ọmọ yìí. Hey officer move madam yeah let's go. Ìgbà ọ̀ ẹni àwọn fún ọbàjọ́ gbọ́. Auntie Jennifer. Ní ìbò lọ́rùn mọ́ rẹ̀. Abúrò rí báyìí, ó ní sọ lẹ́nu mọ̀ làwọn girls yìí ṣá. Ó ṣàwọn bá ṣe máa ń rìnrìn wá, tá máa lọ rí, tá máa bọ̀ rí tí ò kì í sí wàhálà. Ṣáàjẹ̀ máa gbówó wá tí ò ń sí wàhálà. Bí pọ́ńtẹ̀ ṣe lọ jí chain nìyẹn. Bí dè máa ń sọ fún gẹ̀rùn gan-an ẹ̀ ti pọ̀ jù. Òun nọ́mbà 2, òun nọ́mbà 2, òun nọ́mbà 2. Kò wá jí chain tán. Bẹ́ẹ̀ ni o ṣe ń wá wá kiri nìyẹn. Tó ń trace number, tó ń trace wa. Unfortunately báyìí pọ̀ ṣe pé aago mi nìyẹn. Láwọn ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu mi lọ́ fi trace wọ láti dìde Èkó wá sí Èrúwà. Níbi táwọn tó ní tẹ́ni ti wá báwọn bọ́sẹ̀ àti tẹ́mì nọ́mbà 1 bọ́ ṣe mú wọn ní bọ́yẹ̀ nà wọ́n nìyẹn. Wọ́n náà wọ́n ṣe wọ́n léṣe, wọ́n dé wọn. Ní ìrírí Ọlọ́run rí o, ní ìwọ́n tó lọ ọlọ́pàá, nǹkan tó yà mí lẹ́nu jù nìyẹn. Bí lè fọlọ́pàá dé ọlọ́pàá dé báyìí, wọ́n jọ kó gbogbo wọn. Àti nọ́mbà 1 o, àti nọ́mbà 2 o, gbogbo pátálápọ̀ ṣáde nìkan ló escape. Ìwọ́n bó ṣe wá mú sí mi mọ̀ pé mi ò mọ̀ ẹgẹ́ ti báyìí. Ṣé wọ́n girls yìí báyìí? Ọlọ́run ó nìyẹn o, ọmọ má pa mí, ọmọ má pa mí, tó bá yẹ ọmọ àdọmọ má pa rẹ̀ àbí ládùúgbò bá ṣe sọ àǹtí ìkọ́ ti kún wọn ọ̀gbọ́n ọ̀rọ̀ ló ti dọ̀rọ̀ ọlọ́pàá yìí o Ọlọ́run nìkan báyìí ló lè yọ wọn bẹ̀. Wọ́n là jẹ́ kan bọ́nú ẹ̀ èmi wọ́n nílé rẹ̀ ń tèmi. Ó bọ́nú kò bọ́nú ẹ̀ kí ló kọ́ mi ṣé mo jíjẹ́ nìyí lẹ́yìn nǹkan tí mo ń ta mi kọjá ìyára mi tó bá jẹ́ ìgbìlú máa kú gbè. Bí mo ṣe rí nìyẹn ọ̀gá ọlọ́pàá. Ọlọ́run má jẹ́ ká ní àárín fẹsẹ̀ sí ni ká má kó sí wàhálà nǹkan tí òun ṣe tiwa kọ́lọ́run kó má kó sí wa lọ́rùn. Ọlọ́run tó kó yín yọ ń sìn ó máa kó yín yọ ni. Àmín Jésù. Inú kan lẹ lò kò dẹ̀ ní kó bá yín. Gentleman ṣé ẹ ti marry? Mo ti marry sir pẹ̀lú ọmọ kan sir. Oh ẹ tún ti bímọ. Níbo ni ìyàwó yín àti ọmọ yín wà? A jọ gbé papọ̀. Oh ẹ jọ gbé papọ̀. That shows how responsible you are. So ẹ jọ gbé papọ̀. Ibi tó wà máa ṣàdúrà fún ẹni. Ẹ tún wá gbé ọmọ ẹ rí bí gbé lọ ẹ gbé lọ sí ilé ọ̀rẹ́ yín. Ẹ jọ bẹ́ẹ̀ ṣe gbé ọmọ yẹn lọ́bẹ̀ kí n tẹ béèrè béèrè kan tó bá kú síbẹ̀ ńkọ́ kí lẹ fẹ́ sọ fún ìjọba? Ẹ máa ta tó ti yẹn ìkánikẹ́ máa ta ẹ má ta nǹkan tó da sọpọlọ yín. Ẹ wá wo nǹkan tẹ́ ẹ ṣe èèyàn tó fúyẹ́ lọ̀rọ̀ yín tó lóun wúwo àdéhùn tẹ́ ẹ ṣe ẹ lè múṣẹ ló wá jẹ́ kẹ́ ń tẹ́ ẹ gbé kó lọ gbé chain ní chain. Ẹ wá wo wàhálà ká ní pé bọ́ ṣe kó ẹ̀yin méjèèjì ẹ̀ tó kidnap yẹn tó bá ti pa yín ńkọ́ kí lẹ fẹ́ sọ fọ́lọ́run? Ẹni ẹlẹ́ni lè bá kàn fi ti yín kó bá. Ọ̀rọ̀ obìnrin ẹ ṣọ́ra ṣe o ẹ ṣọ́ra ṣe o. Aunty number 1 ọ̀dàgbàjẹ́ra òfin
wọ́n ní béèyàn bá lómi lára kò ní ó lómi lọ́pọlọ. Ẹ ti kúrò nínú iléèwé nígbà tá a máa wo rẹ́kọ̀dì àwọn nínú iléèwé tẹ ọ tó wà. Ó ti lé ní ọdún 3 tó sọ pé ó ti jáde. Ó dẹ̀ ṣì wà ń bẹ̀ oúnjẹ number 1. Oúnjẹ number 1 lórí nǹkan tí ò dáa. Wo àwọn nǹkan tí wọ́n kà sí ẹ lọ́rùn. Aṣẹ́wó, kidnap, pààyàn, jalè. Máwọn ọmọ ọlọ́mọ fi wọ́n ṣe ránṣì lórí kíni. N tó lè gbàdúrà kó fi lọ́mọ ẹ lọ́wọ́. Àjẹmọ náà ni. Ìwọ o àǹtí, o ti parí iléèwé, o ti gba clearance. Ṣé yẹn wá fún ẹ ní agbára láti ṣe nǹkan tó bá wù ẹ́? Ọwọ́ iléèwé ló ti gba clearance o gbà lọ́wọ́ ìjọba. Òbí wọn ẹ ní ilé ìwé. Wá wo nǹkan tó sọ̀rọ̀ ẹ̀ dínú iléèwé. Ṣùgbọ́n ó níbi tá a máa bá ẹ wí mọ̀. Àìmọye òbí tó kàn máa lẹ́nu pọ́mọ wà yunifásitì ọmọ wà ń pólì bọ́mọ ṣe ń sanwó ọbẹ̀ kò mọ̀. Nǹkan tó ń ṣe ń bẹ̀ kò mọ̀ kò débẹ̀ rí. Òun máa ń bírú yín. Nígbà tó tún wá gbé wọn ní chain, wọ́n tún láwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ pé ìjọba wọn fẹ́ sún olè kàn ẹ́. Ọ̀rọ̀ ẹ̀ dàbí ẹni tó rápárí tó ní kó gẹ̀ta ní orí ẹ̀ dáadáa ṣe fẹ́ bá orí ẹ̀ mọ́ ni. Ìwọ nìkan tán ṣó mọ ẹ̀sùn tíjọba máa kà sí ẹ lọ́rùn. Stealing ìyẹn ẹ̀sùn olè. Kidnapping wọ́n máa lo jíyàn gbé kì í ṣe pé wọ́n máa ní òjì èèyàn gbé. Attempted murder ó tún fẹ́ pa á lórí ìwọ nìkan. Ó wá parí iléèwé ẹ̀ tí wọ́n fún ẹ ní clearance òun kí ara ẹ lọ sí ọgbà ẹ̀wọ̀n. No problem, ìjọba máa charge yín á gbé yín lọ court lágbára Ọlọ́run á dẹ̀ dájọ́ yẹn bó ṣe yẹ kán dá. Ó mọ́ mi lójú àmọ́ wòrí ó níbi tó máa mọdé. Ọlọ́run á fẹ́yìn méjèèjì ṣe. Ẹ pẹ̀lẹ́ àǹtí, ẹ ò bẹ́ẹ̀ ṣe tó. Gentlemen, tó bá di àárọ̀ ọ̀la a máa gbé wọn lọ sí court. Ẹ̀yin náà dẹ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò yín yọ. Ṣẹ́rẹ́yìn inú kan tẹ́ ń lò yẹn òun náà ní kẹ́ máa lò mọ́ lọ́wọ́. And you change your ways. Gbogbo ọ̀nà burúkú tẹ́ ń rìn yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa yí padà. Ẹ ṣeun gan. Ọlọ́pàá, can you please take them away? Please, sir. Ilé má dahoro lámì ké tọ̀tàn. Kọ́dẹ̀dẹ̀ má dáríwó lámì kíbò sí o.